làkàràlé ẹ̀rì wàhálà kérò ọ̀nà akọkùnrin akóbìnrin akọ́mọdé akíàgbàlagbà ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Jogun Omi. Jogun Omi lẹ́tọ̀ ètò náà ní Jogun Omi. A kí gbogbo àwa tá a wà nílé, a kí àwa tá a wà lójú pópó tá à ń wá ń tà jẹ a nípàdé tí ó jẹ wá láṣẹ Elédùà. Tọ́ òní lọ́jọ́ ìsinmi aláyọ̀ ní ìsinmi tòní. A kí gbogbo wa pátápátá. Ẹ̀yin tẹ́ ń wò wá, ibo lẹ ti ń lò sinmi yín, ibo lẹ ti ń lò sinmi yín, ibo lẹ wà ní dèdé àkókò yìí. Báwo lẹ ṣe ń lò sinmi yín ní tòní? Ẹnìkan sọ pé èmi ń lò bí mo ṣe rí ni. Máa lò bọ́lọ̀ ń ṣe kọ́, máa lò bó ṣe rí, máa lò bọ́lọ̀ ń ṣe làálẹ̀, ìwọ máa lò bó ṣe rí. Nítorí pé kì í ṣèwọ lọ di láàrẹ, Ọlọ́run ló ní ọ́. Ọlọ́run ní ṣètò, ó sì ní ṣètò ayé ọmọ ẹ̀dá. Fẹ́ sọ sí ìrìn àjò ẹ̀dá, ó gba sùúrù, kò gba kánjúkánjú, kò gba wàhálà, bẹ́ẹ̀ sì ni ò gba ìdààmú. Fẹ́ sọ sí gbogbo ohun tó wò pé ọwọ́ rẹ ò tó lónìí, tó fẹ́ fi gọ̀ǹgọ̀ fáwọn, ó lè pani, ó lè pani, ó lè pani, ó lè ba yé ẹni jẹ́. Mọ̀ fẹ́ sọ sí ẹ̀sọ̀ láyé gbà, ìwọ ọ̀rẹ́ mi, ẹ̀sọ̀ láyé gbà, ìwọ ẹ̀gbọ́n mi, ẹ̀sọ̀ láyé gbà, ìwọ àbúrò mi, ẹ̀sọ̀ láyé gbà. Béèyàn bá ṣe ẹ̀jọ́ ọmọ kékeré tí ò tí ì jáde ẹnu ọmú, á lóun fẹ́ ra Lambo, ó fẹ́ ra Lambo. Mọ́ kánjú, àsìkò Lambo ń bọ̀ tó o bá kánjú. Àsìkò Lambo ń bọ̀ tí ìrìn àjò ayé rẹ bá gbẹ̀sọ̀. Tí ìrìn àjò ayé rẹ bá gbẹ̀sọ̀, ó rásìkò Lambo. Kò sígbà tí Lambo ò lè dé, kò sígbà tí ohun mèremère ò lè dé. Lẹ́sọ̀sì tí àwọn baba náà bàbá rẹ ò lè gùn, òun ló fẹ́ lò. Fẹ́ sọ sí ìwọ ọmọ tó ń wò mí nílé. Ẹ̀yin òbí, ẹ já pa àwọn ọmọ wa sákìyèsí. Àkíyèsí ṣe kókó, bẹ́ẹ̀ ló sì ṣe pàtàkì. Because nígbàkigbà tí a bá máa fa àwọn ọmọ ilé tí wọ́n ó para wọn bíi tí a fẹ́. Ẹ wo àwọn ọmọ kéékèèké káàkiri lórí social media tí wọ́n ń kú nígbà tí yẹ kó kú. Àsìkò gbà wá láti dákọ ẹnì kankan, àbáwá náà ìṣàròbó àìsàn ọmọ kékeré. Ká sọ pé ẹnìkan kan lọ ṣògo, àìsọ pé ẹnìkan sáré ju ọjọ́ orí rẹ̀ lọ. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, máa pe àwọn ọmọ rẹ, máa fà wọ́n létí kán gbà ẹ̀kọ́ tó yẹ kán gbà kán tó kúrò lábẹ́ yín. Èmi sọ tèmi, mo fì í lẹ̀ fúngbà díẹ̀ náà. A kí yín, ilé wa, ọ̀nà wa kò ní bàjẹ́. Ẹ ṣé, ó dàbọ̀.